Kábíyèsí o. Kábíyèsí o. Security. Anya commerce ejo life, mo life. Baba ni ago, baba. Yeah, please. Baba rí àmì. Of Ogbomoso land. Bàbá ẹ kú àṣeyọrí sà. Láti parọ́ tẹ̀fẹ̀ gbogbo àgbáyé níwòyìn báyìí. Ẹ dákun kí ni tẹ́lẹ̀ ní láti bá wa sọ láàrin ìṣẹ́jú kan. Ẹ dákun. Ọ̀rà. Bàbá aláwo ò tí fẹ́ sọ̀rọ̀.
Ẹ̀yà ti kàkí ẹ̀tọ́ wá kú. Kí ni ó gbọ́? These are the chiefs. I know the chief. Oba Ogbomoso land, not the chief. Yeah, the king wants to address you. One house. Ìgbà yìí ìlú ìyá ní àlàáfíà. Ìlọsíwájú ó máa bá ìlú Èkó. Ìgbà tuntun ló dé ìlú Èkó. Ìgbà àlàáfíà. Ìgbà tó jẹ́ ilé inú ẹni ìdájọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ inú wọn á dùn pẹ̀lú ìgbà tó yẹ pé a máa lọ ní ọgbọ̀n ọdún ọgọ́rùn-ún ọdún Kábíyèsí. Sir, ọmọ onídìí. Mara, mo ní fíjọ pẹ̀lú mi. Wọ́n ní kábíyèsí, wọ́n ní ẹwà. Àfọ̀pẹ́ àti ìyìn fún wa. Gbogbo fúnra rẹ̀ tó jẹ́ ọba fún wa ní ìlú Ògbómọ̀ṣọ́. Àbí ọ̀gá. Olùwàgbọ́ ẹ̀wọ̀. Olùwàgbọ́ ayé wa. Àbò Ṣọ̀ún tuntun yóò yẹ wá sí rere. Ìlú Ògbómọ̀ṣọ́ yóò dára fún wa. Yóò yẹ wá kalẹ̀. Ìlú Ògbómọ̀ṣọ́ yóò máa tẹ̀síwájú. Ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú wa. A máa lọ òkè ni. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Ayọ̀ bọ̀kálẹ̀ nírọ̀ dọ́gba àrọ̀bá lọ́rùn. Aṣọ lékeleke kì í dọ̀tí ọwọ́ náà bá.
láyọ̀ kan fún wa. A kí ọba wa tuntun kú oríire. Ọba Afolabi Laoye. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ yàn fún wa Ọlọ́run yóò tù wá dá ìdàgbàsókè dáadáa lásìkò tí wọn lóko ọ̀sán Ọlọ́run kó fi pọ́n alẹ́ ogún ẹ̀mí àlàáfíà kọ́lọ́run bá wa jogún ẹ̀ fún wa. Bismillahir Rahmanir Rahim. Allahumma malikal mulk tu'til mulka man tasha wa tanzi'u mimman tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha biyadikal Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim Gbogbo olé ni ọjọ́ ẹgbọ́n mọ́jẹ̀ gbogbo ẹ̀jọ̀ ọkọ̀ lè fún ọba pẹ́tìtì ẹni ọkọ̀ ní àmọ́ ní kìrìkìrì mẹ́rà gbé balé. Ifá òkú ọjà ní ọjọ́ ẹgbọ́n mọ́jẹ̀ gbogbo ẹni ọ̀dájà. Ó ní wọ́n pa pẹ́tìtì ẹni ọ̀dájà mọ́ àbọ́jà. Ifá gbogbo ẹni ni ọjọ́ ẹgbọ́n wọ́n máa ń jẹ́ pọ́lẹ̀ gbogbo ṣùgbọ́. Ọ̀rẹ́ ni kọ́ bá jẹ́ ẹ̀dẹ̀ ìkúláyé lágbára olódùmarè ní kábíyèsí olóògbé. Àdé olóyè àwòyè ọlájọ ológbó kábíyèsí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n. Àṣẹ ní gbogbo rẹ̀. Yóò rí bẹ́ẹ̀ yọ sẹ́bẹ̀ o. Àṣẹ o. Calm down, you're asked to calm down now.
lé gbogbo àgbáyé ní wòye báyìí. Alápò of Ogbomoso land. Tọ́ bó nìkan ṣe rí bó lójú ọjọ́ ṣe rí. Lọ gẹ́gẹ́ bó ṣe yọ kọ́ lọ nínú ààfin gbọ̀ngàn Soun. Lẹ́nìí. Àtijọba báyìí. Bẹ́ẹ̀ni. Tọ́ kí ni àmọ̀ràn tẹ́ ní fáwọn aráàlú? Ìmọ̀ràn tá ní fáráàlú ni pé kí wọ́n cooperate pẹ̀lú Soun tuntun. Soun náà sì ni àsìkò rẹ̀ ọ̀sán wa fún ọ̀pọ̀lọpọ̀ oore nílùú Ogbomoso. Ẹ ṣeun kí ló kọ yín lẹ́ẹ̀kan sí? Abdulrazak Salaudeen Laoye, Chief Alápò of Ogbomoso land. Ẹ ṣé bàbá. This is Baba Ariago of Ogbomoso land. This is Iyalode of Ogbomoso land. Baba kú oríire o. Mr. Dayo Ogunlana is here with us. What can you tell the people? Abẹ́jà sọ Yorùbá tiwa. Kí ni tẹ́fẹ́ báwọn èèyàn sọ? Nítorí tó ṣe náà ni wípé ọ́fíìsì ọba mìíràn jẹ́ l'Ógbómọ̀ṣọ́ ní òwúrọ̀ yìí. Lájẹ̀sí bí àwọn afọbajẹ́ wọn láwọn ọ̀gá ìjọba wíwòye kan lọ wúkẹ́ Àrí lẹ́tà. Bẹ́ẹ̀ni. Àwọn afọbajẹ́ àbùwọ́n ọba tuntun wọn láwọn ọ̀gá ìwé kankan fún àwọn akọ tó ṣẹlẹ̀. Pẹ̀lú kẹta rí báwọn yẹn tó l'Ógbómọ̀ṣọ́. Gbogbo ẹ̀ ló ń fi ayọ̀ hàn tó wà lọ́wọ́. Ó wà lọ́wọ́ lọ. So àgbàtà ti jọba báyìí. Ẹ ṣeun. Bàbá ìfọdà mi. Bàbá ìbá dákọ̀ ní. So bàbá mú olójú ọjọ́ ṣe rí ní ààfin báyìí. Ohun tá à ń fẹ́ tẹ́lẹ̀. Gbádébọ̀ Ifásíkù láwo fún ọ̀fọ̀dílé mọ́ ìlú Ògbómọ̀ṣọ́ lábẹ́ àràbà Ògbómọ̀ṣọ́. Orúkọ mi ní Prince Dr. Mọ́bìnú Orí Adébọ́lá Àjànàkú Ọ̀ṣunà alága ìṣẹ̀ṣe Ọ̀yọ́ State. Bàbá kí ló kọ yín? Orúkọ mi ní Ṣàngó ní Yáfà. Ọba Ṣàngó Ògbómọ̀ṣọ́. Ìwádìí Ògbómọ̀ṣọ́. Ẹ̀sìn pẹ́ ọlọ́wọ́ jẹ́ kí ọba ó ti kọ́. À ń gbọ́ awuyewuye kan pé àwọn oníṣẹ̀ṣe sọ pé àwọn ò fẹ́ tẹ́lẹ̀. Ọmọ bẹ́ẹ̀ rárá o. Olúwawo wa ni o ti ṣí tọ́jú ọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ti lọ rẹ̀ bẹ́ẹ̀ láwa náà ní ààfin. Àti kọ́ gbogbo èrò nù àwọn ọkàn wa. Gbogbo ẹ̀ láti sọ fún àwọn náà ti gbà tọwọ́ tẹsẹ̀. Ẹ ṣeun. So bàbá bó lójú ọjọ́ ṣe lóko ń sọ. Kódà inú gbogbo èèyàn ló pọ̀ gbáà bẹ́ẹ̀ bá gẹ̀ sínú òwe kò lè kọ́. Wọ́n ní ìwé kọ́ọ̀tù kan jáde ní ìdèrò kan. Ẹ̀yìn tọ̀lá gbẹ́kọ́. Ó dà. Ọba ti dọba nínú Ògbómọ̀ṣọ́. Ọ̀sẹ̀ mọ́ ọdún pẹ́.